àti ajara kí lorúkọ yín gangan àǹtí làwọn pè yín kí lorúkọ yín. Ajara. 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 Ajara kì í sẹ́ni tó lè mú ní kẹ́wé kí lè bí àbùsí àgbàdì. Kí lẹ́ni wọ́n ṣe yẹn? Bẹ́ẹ̀ ni wọ́n wé gèlè. Wọ́n kí lè bí àbùsí àdìrí. Àbùsí. Ọlẹ́wé gèlè bí àbòsí àdìrí. Ìgbà ọlẹ́ máa ṣe wedding. Ṣé ẹ ní ọkùnrin kankan lọ́wọ́lọ́wọ́ báyìí? Tó ń fẹ́ yín tẹ́ ń fẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ọkùnrin ṣakọ. Ṣé àfọkùnrin ṣakọ ni? Ìwà wọn ò dá. Kí ló dé ẹ̀fẹ́ lọ́kọ ni? Ẹ má ti ju ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bú àtọ́sí lórí sẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ máa ń bú àtọ́sí lórí sẹ́ẹ̀tì. Ṣé bẹ́ẹ̀ ti lọ́kọ rí? Ẹ dẹ́ àmì lónìí ẹ ti lọ́kọ rí. Kí ló dé wá fílẹ̀? No, I don't. No break up nínú. I'll break up. Kí ló dé break up? Ṣé ẹ tí ì lọ? Àtàjà ẹ sọ̀rọ̀ náà. Ṣé ẹ tí ì lọ? Mo fẹ́ ṣe interview gangan fún yín for real.